Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ó tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ káàkiri àgbáláyé, orúkọ tèmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga tí Ọlọ́run dá sí ìpínlẹ̀ Èkìtì lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ìlú Adó Èkìtì, ní olú ìlú ìpínlẹ̀ Èkìtì yẹn. Ibẹ̀ ni Ọlọ́run sọ mí lọ́jọ́ sí. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní àti àkókò yìí. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ ní àǹfààní láti máa wo broadcast yìí. Mo kí yín. Agbára Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àánú Ọlọ́run yóò gbé yín wọ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún yín níbikíbi tí ẹ bá wà, bóyá lórílẹ̀‐èdè Nàìjíríà ni tàbí ní òkè òkun. Ohun tí mo fẹ́ bá ọ sọ lénìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi rán mi lónìí, òun ni pé kí ló ń fa àìrógòlò. Gbogbo ìwọ tí ò ń gbọ́ mi ní ọ̀pọ̀ ìgbà náà ti máa ń sọ fún ẹ pé ológo dẹ̀ ni ẹ́, ọmọ ológo ni ẹ́, ṣùgbọ́n tó yẹ pé o ò rí ògo yẹn lórí ní ọjọ́ kan. Wá níbikíbi tí o bá wà tó bá ní àǹfààní láti máa gbọ́ broadcast yìí, kíra ẹ kú oríire gidi. Mo kí ẹ kú oríire ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé èmi tó ń wò yìí, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga, Ọlọ́run gbé mi dìde fún iṣẹ́ ìránṣẹ́ ìgbẹ̀yìn ayé ni, láti wá ṣí àwọn àgùntàn pápá Ọlọ́run, àwọn ẹ̀dá ọwọ́ Ọlọ́run, gbogbo ẹ̀dá ọjọ́ kẹfà ọwọ́ Ọlọ́run, gbogbo iṣẹ́ ọjọ́ kẹfà ọwọ́ Ọlọ́run, ìwọ àti èmi. Ọlọ́run gbé mi dìde láti wá ṣí wa lójú, láti wá fi òtítọ́ nípa Ọlọ́run hàn wá. Ìlànà tí Ọlọ́run yẹ fi ẹsẹ̀ mi lé, mi ò yẹ kúrò lónìí, mi ò yẹ kúrò lórí ẹ̀, mi ò dẹ̀ ní yẹ kúrò lórí ẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Kí ni ògo? Kí ni ògo? Wọ́n máa ń sọ pé ọmọ ológo, ọmọ ológo. Kí ni ògo gangan? Wá, kò sí ògo lọ́tọ̀, ènìyàn gangan ni ògo. Ènìyàn kan ògo kan ni. A dá ènìyàn pẹ̀lú ògo ni, ògo ò sí lọ́tọ̀, ènìyàn kan ni ògo kan. Nítorí kí ni? Àwa ni iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọjọ́ kẹfà. Ọlọ́run dá wa gẹ́gẹ́ bí ògo ara rẹ̀ ni. Ènìyàn ni ògo Ọlọ́run. Ènìyàn kan ògo kan ni, kò sí ògo lọ́tọ̀, kò sí ènìyàn lọ́tọ̀. Kò sí ènìyàn tá a dá sílẹ̀ ayé tí ò ní ògo. Nítorí ìwé mọ́ sọ wípé ó ní jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa. Ìwé mọ́ dẹ̀ tẹ̀síwájú nínú ìwé Genesis pé ní àwòrán ara rẹ̀ ni ó dá àwa ènìyàn. Bẹ́ẹ̀ ni, nítorí eléyìí a dàbí ọmọ lọ́wọ́ Ọlọ́run ni. Ó dàbí ọmọ tí o bí. Láti bébì yẹn, láti jẹ́ ògo lójú ẹ, láti jọ ẹ lójú, wàá máa pọ́n gẹ̀gẹ̀gẹ̀ pé nígbà tọ́mọ bá wá dàgbà tán, wàá máa wá rí ẹ, wàá yí ẹ bí ìwọ ṣe rí, wàá máa wá rí ògo bí ìwọ ṣe rí tẹ́lẹ̀ lára àwọn ọmọ ẹ, wá máa hùn ẹ́. Bẹ́ẹ̀ náà ni a rí lọ́wọ́ Ọlọ́run. Àwa ni ògo Ọlọ́run, nítorí pé àwa ni Ọlọ́run dá ní bí òun ṣe rí. Kò sẹ́ni tó ń rí Ọlọ́run lójúkorojú. Ẹ̀mí la fi ń bá Ọlọ́run rìnrìn àjò. Ọlọ́run dẹ̀rẹ́ òrìṣà ni, ó máa ń wá ní different form ni. Ọlọ́run lè wá ní kìnìún, ó lè wá ní bíà, ó wà nínú Bíbélì. Ọlọ́run ó lè gbé omi wọ̀ kó wá nínú omi, ó wà nínú Bíbélì. Ó lè wá in any form, ó wà nínú Bíbélì. Ṣùgbọ́n ó ti dá àwa ènìyàn gẹ́gẹ́ bí ògo ara rẹ̀, kán lè máa fi rí bí òun ṣe rí gangan ní o, bí ìwé mọ́ ṣe sọ nìyẹn. So àwa ènìyàn ni ògo Ọlọ́run, ènìyàn kan ògo kan ni. Mo ti sọ ní ẹ̀kan pé a gbé èmi dìde láti fi òtítọ́ hàn ènìyàn ni, nítorí pé ní yíya 2019 Ọlọ́run wákàtí 4 ni Ọlọ́run fi bá mi sọ̀rọ̀. Nítorí èmi náà fara pamọ́ tẹ́lẹ̀. Ìlànà tí Ọlọ́run fún mi, ẹ gbọ́, láìrò tẹ́lẹ̀ ni ẹ̀mí mímọ́ dé ní 1996. Láìrò tẹ́lẹ̀ lẹ̀mí mímọ́ dé. Ẹ̀mí mímọ́ mú mi nínú ẹran ara, a mú mi jáde lọ sí òkè ọ̀run, a fi ọ̀run hàn mí, a sì bá mi sọ̀rọ̀, a dá mi padà sáyé. Lẹ́yìn eléyìí, àwọn ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀ sí farahàn. Ọlọ́run bẹ̀rẹ̀ sí fi àwọn àmì kòǹgbà hàn mí nínú eléyìí tó jẹ́ pé mo ti bá àgbélébù nínú mọ́tò tí mo tilẹ̀kùn ẹ̀. Ìgbà tí mo dé díẹ̀ láàárọ̀, mo bá àgbélébù ní windscreen glass iwájú ńlá ẹ̀. Wọ́n ya àgbélébù sí, wọ́n design ẹ̀rọ àgbélébù. Mo fọwọ́ yí níta, àgbélébù ònù. Kò dẹ̀ sẹ́ni tó ṣílẹ̀kùn mọ́tò mi, inú náà dẹ̀ ti ṣe sí, mo láti ṣílẹ̀kùn mọ́tò yẹn. Mo wọlé, mo ń wo àgbélébù yẹn nínú, ó ń dán yìnrìnyìnrìn. Mo fi ọwọ́ ọ̀tún mi, mo fi nù òróró anointing oil ló yí gbogbo ọwọ́ mi, mo fi rárí. Irú àwọn àmì gbogbo mo bẹ̀rẹ̀ sí rí kí n tó lọ Bible college. Lẹ́yìn ọdún mẹ́wàá tí mo ti gba ìpè, ayé mi ò bẹ́tà o. Lẹ́yìn ọdún mẹ́wàá tí àwọn ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ ti farahàn láyé mi, ẹ̀bùn wòlíì, ẹ̀bùn àdúrà àgbàṣẹ, Ọlọ́run dẹ̀ ń rán mi níṣẹ́, mo dẹ̀ ń jẹ́ṣẹ́ yẹn, ó dẹ̀ ń rí bẹ́ẹ̀. Mi ò gbàdúrà kí àdúrà má gbà rí. Ayé mi ò dáa tó fi bá mi kú ṣòkòtò kan àti ẹ̀wù kan lọ́rùn mi. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu, lẹ́yìn ọdún mẹ́wàá sí ìgbà yẹn, nígbà tí mo ti tálákà pátápátá tó jẹ́ pé owó táksì gan láti fi wọkọ̀ mi orí ẹsẹ̀ ni mo máa fi rìn gbogbo ìgboro Adó Èkìtì. Ẹsẹ̀, kì í ṣe pé mi fẹ́ wọ táksì, kò sówó. Aṣọ kan àti ẹ̀wù kan, ṣòkòtò kan ni mo ní mọ láyé lọ́rùn, àti bàtà kan tó ti bàjẹ́.
ni mo ní mọ láyé lọ́run. Lẹ́yìn ọdún 10 tí Ọlọ́run ti fi ẹ̀mí mímọ́ hàn mí, tí mo ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ lábẹ́ àkóso ẹ̀mí mímọ́ pẹ̀lú ìfọwọ́kàn, ìfèdèfọ̀, ká pe Jésù, ká gbàdúrà fún yàn, àdúrà dẹ̀ ń gbà. Lẹ́yìn ọdún 10 Ọlọ́run padà wá ní òru ọjọ́ kan. Mo ti ń sùn, mo gbọ́ tán lù mí ní itan ọ̀tún mi pẹ́pẹ́pẹ́pẹ́. Mo jí báyìí, mo ń wo bàbá funfun lókè orí mi, mo ń wo bàbá funfun yẹn. Kí ni bàbá funfun wí? Bàbá funfun, gbogbo skin ara ẹ̀ báyìí funfun ni, funfun bí aṣọ funfun mi ni ò kìí ṣe irú funfun táwọn òyìnbó funfun Snow White bí ti aṣọ ọrùn mi ni gbogbo skin ẹ̀, ètè ẹ̀, irun ìpéǹpéjú ẹ̀ báyìí funfun ni. The only thing tí mo rí lára bàbá yẹn tó dúdú òní kóró ojú, èyí tó dúdú lára kóró ojú yẹn. Bàbá yẹn dẹ̀ súnmọ́ mi bí eléyìí torí bó ṣe jí mi òun ló jí mi tí mo kọjú sí asbestos. Bí mo ṣe jí báyìí mo wo bàbá yẹn báyìí, òun kọ ìdí sí asbestos, ó gbójú sí ọ̀dọ̀ mi bí eléyìí, ojú ẹ̀ fẹ́nu kóra wa lẹ́nu. Ó dẹ̀ sọ fún mi pé Olúfẹ́mi, tó o bá ti dìde sọ fún ìyá ẹ̀ kó bá ẹ bọ orí ẹ pé kó lọ ní ìka ẹja àrọ̀, èbù ẹran nọ́mọ̀, kán fi èbù ẹran nọ́mọ̀ kán fi ṣe ọbẹ̀ ẹ̀gúsí, kán bù sínú àwo funfun, kán gún iyán, kán bù sínú àwo funfun, ìka ẹja àrọ̀ ńlá kán gbé sínú àwo funfun, kán ní ọtí, kán ní obì àti omi tútù sínú àwo funfun, gbogbo ẹ̀nú àwo funfun, pé kí ìyá ẹ̀ kó fi bọ orí fún ẹ, kó sọ pé ìrètí òun, bàbá yẹn ó lóun ní ẹlẹ́dàá, ó ní ìrètí òun ń gbé bọ̀ wá fún mi, ó ní kó má bàá fo orí mi mọ́, pé kán fi bọ orí mi, kán sọ bẹ́ẹ̀. Mo bá bàbá funfun ágì, mo ní ìyá mi ò mọ bọ́n ṣe ń ṣerú ẹ̀. Bàbá funfun sọ fún mi, ó ní ìyá mi mọ bọ́n ṣe ń ṣerú ẹ̀. Nígbà tí bàbá funfun sọ ọ̀rọ̀ yìí tán, bàbá funfun ó disappear. Èmi náà ò lè sùn mọ́, mo mú bẹ switch, mo tan iná. Ìgbà tí máa fi wo aago, ó jẹ́ aago 3 òru gẹ́gẹ́ nígbà tí bàbá yẹn disappear. Mi ò lè sùn mọ́, mo bẹ̀rẹ̀ sí rò torí mi ìrírú ẹ̀ rí. Mo tún wá ń ṣírò ẹ̀ pé àwa tá orúkọ Jésù là ń pè, gbogbo ẹ̀ là ń pè, àdúrà ń gbà, ẹ̀mí mọ́ là ń lò, à ń fèdèfọ̀. Ìfèdèfọ̀ yẹn ẹ̀mí mọ́ ló kọ́ mi nígbà yẹn lọ́jọ́ náà lọ́hùn. Bàbá wa wá ń ṣe olóhùn lẹ́lẹ́dàá. Bàbá funfun gbòó ni, aṣọ tó wọ̀ funfun, ẹran ara ẹ̀ funfun, ó dẹ̀ lóhùn lẹ́lẹ́dàá. Ó wá ní kán lọ ṣerú yẹn. Mo bẹ̀rẹ̀ sí ro gbogbo ẹ̀. Ìgbà tó di bí aago 5 àbọ̀ tí mo rí pé mo ti lè lọ yọjú sí ìyá mi, mo bá jáde, mo lọ kanlẹ̀kùn yàrá ìyá mi. Ìyá mi ṣílẹ̀kùn, mo wọlé. Kí ló ṣẹlẹ̀? Mo sọ nǹkan tí mo rí fún. Ìyá mi dẹ̀ sọ ó ní lóòótọ́, ó lóun lè ṣe é, ó lóun mọ̀ ọ́n ṣe. Ó ní bàbá òun máa ń bọ orí fún àwọn kọ́sítọ́mà kó tó di pé bàbá òun kú nígbà tó ń wà lé bàbá òun, pé òun mọ̀ ọ́n ṣe. Láì fọ̀rọ̀gùn, ìyá mi ṣe kinní yẹn fún mi o ní ọjọ́ yẹn. Lẹ́yìn ọjọ́ yẹn, oṣù yẹn parí, a mú oṣù kejì, ó kù díẹ̀ kó oṣù parí ní ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ náà ni pé gómìnà tó wà lórí àlééfà ní ọdún náà lọ́hùn ní 1995, gómìnà yẹn, ohun tó ṣẹlẹ̀ tó fi rí orúkọ mi ò tíì mọ̀. Ṣe ni gómìnà yẹn ránṣẹ́ pè mí. Mi ò ṣòṣèlú rí, kó tó dìgbà yẹn mi ò ṣòṣèlú rí, mi ò mọ̀ kankan. Mo ń ṣe pásítọ̀ tí ò láṣọ méjì lọ́rùn kiri ni. Ní bá ti ya ṣọ́ọ̀ṣì tán bá gbà mí láyè kí n wàásù, tí n bá ń lọ 1 fi 500 sínú envelope, wọn á mú lé mi lọ́wọ́ ni mo bá ká aṣọ kun ẹ̀wù kan àti ṣòkòtò. Ìṣẹ̀lẹ̀ abàmì yẹn ṣẹlẹ̀ kí oṣù kejì tó parí. Gómìnà ìlú yẹn ló ní kó gbé mi wá, ló ránṣẹ́ pè mí náà wá mi rí. Wọ́n dẹ̀ gbé mi lọ síwájú ẹ̀. Ìgbà tó béèrè question kìíní, yes, ni mo ti wá mọ ibi tó ń lọ. Ó béèrè question kejì, mi lè dáhùn torí àwọn èèyàn tó wà ńbẹ̀. Ó wá ní káwọn èèyàn máa lọ, ó rí pé mo ti wojú àwọn èèyàn pé mi ìfẹ́ dáhùn. Ó wá ní kán máa lọ kókè mi àtòun. Ó wá béèrè àwọn question, mo wá dá lóhùn dáadáa. Láì fọ̀rọ̀gùn, bí ọ̀nà ṣe là dèní nìyẹn. Títí dèní ni, tó bá ń kú díẹ̀ kó dí àtúnlà. Ṣé bí bàbá tó fi ẹ̀mí mímọ́ mú mi lọ, tó pè mí, tó fún mi lẹ́bùn ẹ̀mí mímọ́, tó fún mi ní agbára, bàbá ló tún padà lẹ́yìn ọdún 10 tó tún wá fi lékun lẹ́ja ní kinní tó tún wá fi hàn mí. Láti ìgbà yẹn gbogbo nǹkan tí n bá ń ṣe lójú ayé, ojú oorun ni bàbá ti máa ń sọ fún mi títí dèní. Láti ìgbà yẹn wọ́n dárúkọ ewé fún mi lójú oorun, wọ́n dárúkọ egbògi, wọ́n dárúkọ tí n bá ti jí màá lọ máa béèrè ẹ̀. Iṣẹ́ gan tí mo kọ́kọ́ ṣe ní Èkìtì tí mo fi pa 9.6 million, ojú oorun ni bàbá ti sọ fún mi. Láti ìgbà yẹn títí di èní, èmi ò lálàá, èmi ò sùn kí n lálàá kí n rí Jésù rí. Ṣùgbọ́n Ọlọ́run fún rẹ̀ ó máa ń wá, ó dẹ̀ tọ́ mi sọ́nà. Ẹ̀sìmọ̀, mi ò ní general overseer, mi ò ní ìjọ tí mo ń attend ibẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìjọ ni. Ó ní pastor tó ní ìjọ yẹn láti 1999 títí dèní. Ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tèmi tọ́lọ́run gbélé mi lọ́wọ́ mò ń ṣe. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá mú ọ̀rọ̀ ewé egbò, tọ́lọ́run tó wá fi yé mi, tó fi hàn mí gidi, Ọlọ́run dẹ̀ bá mi sọ àwọn ọ̀rọ̀ gidi pé kí n lọ dúró lórí ìpè mi àti ìlànà tó ń fi hàn mí wọ̀nyí,
pé àwọn tó nílò iṣẹ́ ìránṣẹ́ mi tìgbẹ̀yìn ayé yìí pé wọ́n káàkiri wọ́n wà ní orílẹ̀-èdè káàkiri àgbáláyé. Ọlọ́run ló ń gbé mi dìde fún ìran àwọn ènìyàn wọ́n wà lórílẹ̀-èdè káàkiri àgbáláyé. Nígbà yẹn mo wò pé báwo ló ìfẹ́ ṣẹlẹ̀, mi ò kúrò lẹ́kìtì rí, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run lónìí láti bí ọdún méjì báyìí ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀. Inú Èkìtì mo wà, mo dẹ̀ jẹ́ wòlíì fún ìran àwọn ìṣẹ̀dá ènìyàn tó ń gbé ní gbogbo orílẹ̀-èdè káàkiri. Wọ́n wà lórí platform WhatsApp agboolé ẹ̀rí olúwa worldwide family. Èmi ni bàbá agboolé ẹ̀rí olúwa worldwide family. Kò fi tẹ̀sìn ṣe, Muslim pọ̀ ń bẹ, mi mọ̀ nípa tẹ̀sìn níbẹ̀, ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni pé ẹni ẹ̀sìn tó bá ń ṣe Ọlọ́run ni ẹ lò. Gbogbo àwọn ìṣẹ̀dá ènìyàn ló wà ń bẹ. Ọlọ́run á rán mi sí wọn, màá fi àdúrà sínú ilé fún wọn, wọ́n á gbà mí. Ọlọ́run á ní kí n fi àkànṣeṣẹ́ wòlíì fún wọn, màá fún wọn, wọ́n á ṣe. Ọlọ́run ń dá wọn lóhùn, adẹ̀jọ́ ń tẹ̀síwájú. Kí ni mo ń sọ gbogbo eléyìí fún? Òun ni pé a ti kùnà púpọ̀. Àwọn bàbá wa, àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn ìgbàgbọ́, wọ́n ti kó wa sóko ẹ̀tànjẹ púpọ̀ nítorí pé wọn ò fi Ọlọ́run hàn wá bí Ọlọ́run ṣe tó. Wọ́n fi Jésù hàn wá, bẹ́ẹ̀ ni Bíbélì ló kọ́kọ́ fi Jésù hàn wá. Jésù wá sáyé láti wá fi ọ̀nà ìgbàlà hàn wá. Ìgbà tí Jésù dẹ̀ wà láyé náà tó ń fi ọ̀nà ìjọba ọ̀run hàn wá, nígbà yẹn náà Jésù ò kọ̀ndẹ́mù gbogbo ohun tọ́lọ́run ti ṣe. Gbogbo ewé àti egbò Ọlọ́run dá ní àtìpilẹ̀ṣẹ̀ wa, ó wà nínú ìwé Genesis. Mo fẹ́ kí gbogbo wa lẹ́yìn tẹ́ bá gbọ́ program ìtàn ẹ farabalẹ̀ ẹ lọ ka ìwé Genesis orí 3. Gbogbo Genesis orí 3 ẹ kà á, ẹ rí àṣẹ Ọlọ́run bẹ̀. Ẹ rí pé Ọlọ́run ti dá gbogbo ẹ̀ sínú ọgbà Édẹ́nì. Ṣùgbọ́n mo wá fẹ́ ká ka ibì kan níbí kẹ́ bá lè mọ̀ pé tewé tegbò ṣe rí àwa ni Ọlọ́run dá gbogbo ẹ̀ fún. Nítorí ìgbà tí Ọlọ́run dá gbogbo nǹkan tán ó ṣẹ̀ wá dá àwa ògo ẹ̀. Ó ní ká jọba lórí gbogbo ẹ̀, ó ní ká dẹ̀ ṣèjọba lórí wọn, ká ní dominion. Gbogbo kíní ẹ̀ fún èlò wa ni. Gbọ́, ìjẹ́ ìwọ gbàgbọ́ léni pé nínú ara àwọn ewé àti egbò àti gbogbo igi tí Ọlọ́run ti dá nínú ọgbà Édẹ́nì fún èlò àwa ọmọ ènìyàn. Ìjẹ́ ìwọ mọ̀ pé àwọn ewé kan wà tó bá mú papọ̀ tó gbó sínú omi tó fi wẹ̀, tó jẹ́ pé tí èṣù bá ń gbóòórùn ẹ̀ lókèrè àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n á jìnà sí ẹ. Wọ́n á jìnà sí ẹ tó jẹ́ pé ìwà lè rí ògo tiẹ̀ lò, wà á lè rí bí Ọlọ́run ṣe fẹ́ kó o rí. Ìjẹ́ ìwọ nígbàgbọ́ bẹ́ẹ̀? Bá mi máa ká lọ sínú ìwé Genesis. Ibi tí màá sáré kà nítorí afẹ́fẹ́. Genesis mo ní kó lọ ka Genesis chapter 3 lọ ka gbogbo ẹ̀ láyé rẹ̀, wà á rí gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ibi tá a máa sáré kà báyìí nítorí afẹ́fẹ́ ni Genesis chapter 3 verse 22 to 24. Tí o bá ka ìwé Genesis chapter 3 yẹn bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ àkọ́kọ́ tó ń kà bọ̀, so ibi tá a fẹ́ kà yìí ní ẹsẹ̀ 22 títí dé 24. Àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ wà á rí nípa àwọn àṣẹ Ọlọ́run tọ́lọ́run ti sọ tó dẹ̀ ń ṣẹlẹ̀. Wà á rí bí Ọlọ́run ṣe sọ pé obìnrin á máa lóyún, á máa bímọ nínú ìpọ́njú, títí dè ní ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wà á rí níbi tọ́lọ́run sọ pé ilẹ̀ á máa wu ègún àtèṣùṣú, ilẹ̀ á máa wu igbó wu ègún àtèṣù, tí àwa ọkùnrin á máa ṣiṣẹ́ jìyà, tá a máa ṣiṣẹ́ jìyà, máa ṣánko dáadáa, ká máa ṣiṣẹ́ jìyà ká tó lè bọ́ ilé wa. Wà á rí ibi tọ́lọ́run ti gbé ilẹ̀ bú, wà á rí ibi tó dẹ̀ ti rí bẹ́ẹ̀, wà á rí ibi tọ́lọ́run ti gbé ọkùnrin bú, wà á rí ibi tọ́lọ́run ti gbé èṣù bú. Nípa bámbárí ẹ̀ wà á rí gbogbo àṣẹ Ọlọ́run yẹn tó dẹ̀ ń ṣẹ dèní. Now níparí ẹ̀ wá gbọ́, jẹ́ ká ka 22 to 24. Bíbélì ní inú ẹ̀ mo ti fẹ́ kà báyìí. Genesis chapter 3 verse 22 to 24 mo fẹ́ kà yìí o. Lẹ́yìn ìgbà tí àwọn ejò ti tàn àwọn ẹ̀dá àkọ́kọ́ jẹ, Adam àti Éfà, ejò ti tàn wọ́n jẹ, wọ́n ti ṣubú nítorí nínú gbogbo èso ewé egbò igi gbogbo nǹkan tọ́lọ́run dá fún wa yẹn, ẹyọ kan ṣoṣo Ọlọ́run ní ká má jẹ, ká má fọwọ́ kàn. Èṣù ti lọ tàn wọ́n ti fọwọ́ kàn, wọ́n ti ṣẹ̀ sófin, ojú wọn ti là, torí Ọlọ́run fẹ́ kójú là. Ọlọ́run fẹ́ kí ẹ̀dá ènìyàn máa gbé ní abẹ́ ìṣàkóso ọ̀run ni, lábẹ́ ìṣàkóso òun, ká má ṣe wàhálà. Nígbà tó ti ṣẹ̀ tọ́lọ́run lé wọn jáde, ẹgbọ́n nǹkan tọ́lọ́run sọ. Olúwa Ọlọ́run sì wí pé, wò ó, ọkùnrin náà, ìyẹn Adam, ọkùnrin náà dàbí ọ̀kan nínú wa láti mọ rere àti búburú. Ǹjẹ́ nísinsìnyí kí ó má bàa na ọwọ́ rẹ̀, kí ó sì mú nínú èso igi ìyè pẹ̀lú, kí ó sì jẹ́ kí ó sì yè títí láé. Nítorí náà ṣe ti gbọ́ nínú ọgbà yẹn gbogbo ṣùgbọ́n Ọlọ́run ní wọ́n ń lé Adam àti Éfà síta mẹ́ẹ̀, wọ́n gbé àgbélébùú dínà, wọ́n fàwọn kérúbù dínà. Ọlọ́run ní kí Adam àti Éfà kọ́ má bàa wá na ọwọ́ láti mú èso igi ìyè. Ṣe ti rí bẹ́ẹ̀, igi ìyè gan wà. Ó ní pé
kí wọ́n má bàa mú èso igi ìyè kí wọ́n má bàa jẹ, kí wọ́n má bàa máa gbé títí láí, ẹ jẹ́ á lé wọn síta, ẹ jẹ́ kán di ẹnu ọ̀nà. Ẹ máa gbọ́ o. Nítorí náà Olúwa Ọlọ́run lé wọn jáde kúrò nínú ọgbà Édẹ́nì láti máa ro ilẹ̀ nínú èyí tí a ti mú jáde wá. Bẹ́ẹ̀ ni ó lé ọkùnrin náà jáde, ó sì fi àwọn kérúbù àti idà iná de ìhà ìlà oòrùn Édẹ́nì tí ń ju káàkiri láti máa ṣọ́ ọ̀nà igi ìyè náà. Ṣé ti rí igi ìyè? Even gan igi ìyè tún wà. Òun lẹ́ ń gbọ́ yẹn, èmi kọ́ ló sọ, Bíbélì ní. Láti ìpilẹ̀ṣẹ̀ solution sí ayé ẹ, tí èṣù òfin nílè fọwọ́ kan ògo ẹ, tí èṣù òfin nílò máa fọwọ́ bo ògo ẹ, tí wàá fi gbé ìgbésí ayé bọ́lọ́run ṣe fẹ́ kó rí. Nítorí náà àwa ènìyàn ní ògo Ọlọ́run. Kí ló ń fà tá a ṣe rògòlò báyìí? Nítorí pé a ò mọ títóbi Ọlọ́run. Nítorí pé àwọn bàbá wa nínú ẹ̀sìn tá a bá níwájú, àwọn bàbá wa ńlá láwọn, àwọn Kúmúyì, àwọn Adébóyè, àwọn Oyèdépò, gbogbo àwọn bàbá wa ńlá láwọn yẹn, wọn ò fi bí Ọlọ́run ṣe tó hàn wá. Jésù nìkan ló fi hàn wá. Jésù dẹ̀ wáyé náà, ó fi gbogbo ẹ̀ hàn wá. Mo sì ń bọ̀ níbẹ̀ náà, máa fi hàn yín. Ó fi méjèèjì hàn. Jésù fi méjèèjì hàn wá. Jésù wá sáyé, ó fi ọ̀nà ìjọba ọ̀run, ọ̀nà ìgbàlà, ó fi hàn wá pé nípa òun Jésù la ṣe máa dé ìjọba ọ̀run wá. Ṣùgbọ́n àti gbé ayé ńkọ́, àti pé kéṣù má fọwọ́ bo ògo wa ńkọ́, àti pé ká lè gbé ayé ní ìrọ̀rùn ńkọ́. Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ sínú ọgbà Édẹ́nì. Gbogbo nǹkan tó ní ká máa lò, àwọn bàbá wa nínú ẹ̀sìn ló kọjú wa sọ́nà kan tí wọn ò já rí. Ọlọ́run wá, mo sọ fún ẹ, lẹ́yìn ọdún 10 ó dẹ̀ fi àwọn kinní yẹn hàn mí. Kò gba ẹ̀mí mímọ́ lọ́wọ́ mi. Èmi gan sì fẹ́ máa pretend tẹ́lẹ̀ pé tí n bá ń ṣe gbogbo orú kinní, kí làwọn èèyàn máa pè mí? Ṣé wọn ní pè mí ní wòlíì èké? Ṣé wọn ní pè mí ní babaláwo oníkọ̀rọ̀? Ṣé wọn ní pè mí ní nǹkan mi? Títí dèní, babaláwo tó bá ní mo wá sọ́dọ̀ òun wá kọ́ṣẹ́ tewétegbò kó jáde síta. Oníṣègùn tó bá ní mo wá sọ́dọ̀ òun wá kọ́ṣẹ́ tewétegbò kó jáde síta. Ẹni tó bá lóun ní general overseer mi kó jáde síta. Ọlọ́run àti ẹ̀mí mọ́ ní general overseer mi, bàbá funfun, arúgbó kọrin kéṣe, òrìṣà ńlá nínú àwọn òrìṣà, Ọlọ́run nínú àwọn Ọlọ́run, Olúwa Ọlọ́run Olódùmarè, ọba tó ń pa májẹ̀mú onímájẹ̀mú àlàáfíà, òun ni general overseer mi. Òun ló dẹ̀ ń kọ́ mi ní gbogbo ẹ̀. Ìjọ́ tí mo dẹ̀ ti gbà, tí mo ti ń ṣe, ayé mi better. Nítorí bí mo ṣe ń ṣe fáwọn èèyàn ló ń rí bẹ́ẹ̀, lọ́lọ́run ń ṣàmì sí. Bí mo gbàdúrà fáwọn èèyàn, Ọlọ́run ń dáhùn. So àwọn bàbá wa, aṣáájú wa nínú iṣẹ́ ìránṣẹ́ wọ̀nyí, àwọn náà fi ìyà tán fi jẹ àwọn ènìyàn Ọlọ́run dáadáa. Wọ́n gbé wa lọ́wọ́ èṣù, wọ́n jẹ́ kéṣù máa ṣe àwọn ẹ̀dá Ọlọ́run débi pé agbo ìgbà láti joro. Àwọn fúnra wọn gangan wọn dẹ̀ lọ village, wọn lọ villages, wọn lọ hamlet, wọn ṣe crusade kiri mọ́ báyìí ká ṣáà pàgbójọ sí church, ká máa kọ́ church kó fẹ́ wá láti Èkó sí Ìbàdàn. Òun náà ń ṣe. Wọn fi títóbi Ọlọ́run wọn fi hàn wá. Jésù, nígbà tí Jésù ń ṣe iṣẹ́ ìránṣẹ́, Jésù náà fi hàn wá. Now tẹ bá ti gbọ́ program ìtàn, ẹ lọ ka ìwé Matthew orí 9, Matthew chapter 9 verse 27 to 31 ẹ̀ka. Ẹ rí nígbà tán mú afọ́jú wá, àwọn afọ́jú tọ̀ Jésù wá. Ẹ rí pé níbẹ̀ Jésù sọ lórúkọ Baba, ó gbọ́wọ́lé wọn, ó fọwọ́ kan ojú wọn dẹ̀ là. Pé ká gbọ́wọ́lé aláìsàn kára wọn dá. Jésù ṣe nípasẹ̀ ẹ̀mí mímọ́ nìyẹn, tí mo ní ẹ̀mí mímọ́ lọ́lọ́run kọ́kọ́ mú wá fún mi, tí mo dẹ̀ fi ń ṣiṣẹ́ dèní náà. Nígbà tó bá ta tún tẹ̀síwájú, òkè ẹ lọ sínú ìwé ti àkọ́kọ́ yẹn, ti àkọ́kọ́ níbi tí Jésù ti gbọ́wọ́lé ojú afọ́jú yẹn, Matthew chapter 17 verse 27. Oh, sorry. Matthew, ibi tí Jésù ti gbọ́wọ́lé ojú afọ́jú tójú sì là nípasẹ̀ ẹ̀mí mímọ́. Matthew náà ni mo kọ́kọ́ pè, Matthew chapter 9 verse 27. Tẹ́ bá wá tún tẹ̀síwájú o, ẹ wá tún rí níbi tí Jésù kan náà tó tún rìn síwájú, tí wọ́n tún mú afọ́jú wá fún afọ́jú mìíràn nínú ìwé John chapter 9 verse 1 to 7 ẹ̀ka. Ẹ rí pé afọ́jú mìíràn tún wá sí ọ̀dọ̀ Jésù yìí kan náà, nígbà tó máa fọ́jú déwájú ẹ̀, kò tún lo ẹ̀mí mọ́mọ́, ó lo àkànṣe iṣẹ́ wòlíì. Ó tu itọ́ ẹnu ẹ̀, ó tú sílẹ̀, ó fi ìkapò mọ́ yẹ̀pẹ̀, ó mú yẹ̀pẹ̀ yẹn, ó fi lẹ ojú afọ́jú yẹn, ó lẹ̀ mọ́ lójú báyìí, ó ní kó lọ wẹ̀ nínú odò.
ìgbà tí afọ́jú lọ sínú odò tó lọ wẹ̀ ojú afọ́jú làwọn mú padà wá dúpẹ́, ó dẹ̀ sì ń jẹ́rìí Ọlọ́run kiri. Kí ni Jésù ń kọ́ wa níbẹ̀ yẹn? Ó fi ń kọ́ wa wípé gbogbo iṣẹ́ ìránṣẹ́ kọ́ ni ó gbà pé àdúrà àbí orúkọ ẹ̀mí mọ́ àbí practice ẹ̀mí mọ́ ká dáwọ́ léèyàn. Èyí tó gba ìyẹn ọ̀tọ̀, èyí tó bá tún wò tọ́lọ́run bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ lókun àyẹ pé ṣe báyìí, tó gba àkànṣe iṣẹ́ wòlíì tọ́lọ́run bá ti sọ̀rọ̀ wàá tún ṣe, ṣùgbọ́n ó máa ṣe léni o. Pásítọ̀ gan a máa bá wọn ṣe túragàgà gbàdúrà fèdè fọfúnra a máa Jesus ní gbàdúrà ogún ọdún ayé ò yí padà. Kí pásítọ̀ ṣègbéyàwó pẹ̀lú ọ̀gá akọrin ní ṣọ́ọ̀ṣì tó ń jọ ń sorí tí wọ́n mọ́ tí wọ́n ò dẹ́ṣẹ̀, kán ṣègbéyàwó fún ọdún 10 kán má gbọ́pá kán má gbọ́pọ̀, èṣù ti fọwọ́ kan ayé wọn. Ohun tó gba súragàgà ohun tó gba lórúkọ Jésù Olúwa ó yàtọ̀ sí ohun tó gba àkànṣe iṣẹ́. Gbogbo solution ó ti wà. Ṣé bí itọ́ ni Jésù lò yẹn pẹ̀lú yẹ̀pẹ̀? Kí ni ìtumọ̀ ẹ̀? Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, gbogbo solution sí ogun tó ń jayé ó wà nínú ọgbà Édẹ́nì. Ọlọ́run ti dá láti ìpilẹ̀ṣẹ̀, ó wà nínú ewé. bọ́n ṣe dá ìwọ fún ìdí kan sílé ayé, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá gbogbo ewé àti egbò, gbogbo wọn lórúkọ, gbogbo wọn lóníṣẹ́ tó ń ṣe. Ṣùgbọ́n ó máa ń bí mi nínú, ó máa ń dùn mí nítorí wọ́n ti kó wa rúgbẹ́ láti ẹ̀yìn wá. Bíbélì ni wọ́n ti lé èṣù sáyé àti àwọn ọmọ ogun ẹ̀. Bíbélì tilẹ̀ sọ ó ní àwọn ọmọ ogun èṣù, àwọn agbára ẹ̀ tán bá wá sínú ayé, ó ní wọ́n pọ̀ bí ti yanrìn ilẹ̀. Òun làwọn oríṣiríṣi àìsàn tán bá ti fọwọ́ kàn yàn, a ní wọ́n á diagnose ẹ̀, wọ́n á sọ nǹkan kan, èṣù ní. Nítorí pé àwọn àṣẹ Ọlọ́run yẹn àti múra kó lábẹ́ májẹ̀mú àṣẹ Ọlọ́run gbogbo tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé gbogbo nǹkan tọ́lọ́run dá fún wa tó ní ká jọba lórí ẹ̀ yẹn nínú ọgbà Édẹ́nì, gbogbo tewétegbò yẹn pátá, ẹja gbogbo ẹ̀ pátápátá fún lílò wa yẹn, ṣé Ọlọ́run dá pé tó bá ti dìbò ọ̀bẹ̀lẹ̀ ká máa fi iná sí ni? Ẹ dá mi lóhùn. Ó rí àánú gbà, ó rí ògo Ọlọ́run. Ọlọ́run yóò di aṣọ àṣírí bọ̀. Èmi Ọlọ́run gbé mi dìde láti máa mú àṣẹ Ọlọ́run lónìí o. Mo dẹ̀ ń lò, mo dẹ̀ di wòlíì káàkiri gbogbo àgbálá ayé. Mo dẹ̀ ń lò, ayé mi dẹ̀ dára. Mo dẹ̀ ń lò, ó dẹ̀ dáa fún mi. Nítorí pé èyí tọ́lọ́run bá ti ní kí n ṣe mi ìṣerí kó má dáhùn, Ọlọ́run á gbọ́ àdúrà ẹ̀. Níbikíbi tó bá wà tó ti rí opportunity broadcast, mo gbàdúrà fún ọ, ó ṣe rere, ó rí ògo ayé rẹ lò. Ọlọ́run Olódùmarè yóò ta ọ́ nídìí, yóò gbé ọ dìde, yóò ṣe ojú rẹ, yóò ṣe ojú ẹ̀mí rẹ, tí wọn náà yóò fi mọ̀ pé Ọlọ́run tóbi, ó ti dára fún ọ, kò lè yí padà. Láì orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. So the only thing ni pé ògo wa ní level, ògo wa yàtọ̀ síra, ògo jura wa lọ, ògo jura wọn lọ. Ògo ìràwọ̀ wà, ògo òṣùpá wà, ògo òrùn wà. Bẹ́ẹ̀ náà ni ènìyàn rí, bẹ́ẹ̀ náà ni ògo ẹ̀dá rí. Kò sí ẹni tí ò jẹ́ ògo, kò sẹ́ni tí ò ní ògo, nítorí pé ìjọ tí Ọlọ́run ti dá ènìyàn, àkókò tí Ọlọ́run ń dá ènìyàn, lọ́lọ́run ti dá gbogbo nǹkan tí ènìyàn máa lò tí a fi rí bí Ọlọ́run ṣe fẹ́ kó rí nínú ayé. Ọlọ́run ti dá. Ìgbà tí Ọlọ́run dá ayé, tó dá omi, tó dá gbogbo ẹ̀, tó dá ìkúnnú rẹ̀, tó dá igbó, tó dá ẹranko, tó dá omi, tó dá ẹja, tó dá everything. Lẹ́yìn gbogbo ẹ̀, ó wá dá àwa ọmọ ènìyàn ní àwòrán ara rẹ̀ pé ká jọba lórí gbogbo ẹ̀. Ìgbà yẹn náà ló ti dá gbogbo solution mọ́ wa. Ìgbà yẹn ló ti dá gbogbo nǹkan tí ẹnìkankan fi lo ògo ẹ̀, tá fi rí ògo yẹn lò nílé ayé, ó ti dá fún wa. Bó ṣe rí nìyẹn. Ògo ìràwọ̀ wà, ògo òṣùpá wà, ògo òrùn wà, ògo level by level ní ògo, ṣùgbọ́n ènìyàn ní ògo. Ènìyàn kan, ògo kan ni, kò sí ògo lọ́tọ̀, kò dẹ̀ sí ohun tó ń jógo tí ò bá ń ṣe àwa ènìyàn. Àwa ènìyàn ní ògo Ọlọ́run. Ohun tí màá fi parí ẹ̀, òun ni àṣẹ Ọlọ́run tó mú owó jáde láti inú ẹja. Ọwọ́ Jésù Kristi ni eléyìí dẹ̀ ti ṣẹlẹ̀. Tó bá ti wo broadcast tán, lọ gbé Bible ẹ. Matthew chapter 17 verse 26 to 28 kan kábẹ̀. Matthew chapter 17 verse 26 to 28 ká. Wàá rí ibi tí àwọn agbowó àwọn agbowó òde, àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n wá bá àwọn Jésù, wọ́n fẹ́ arrest Jésù pé oúnjẹ tax, oúnjẹ owó orí kò san. Wọ́n wá bá òun àti gbogbo ọmọ ẹ̀yìn papọ̀, wọ́n yí wọn ká. àwọn ọmọ ẹ̀yìn tẹ̀ fẹ́ jà, Jésù ní kán má jà, kó òṣìṣẹ́ ìjọba ni wọ́n ní wọ́n fẹ́ kó sanwó tax ẹ̀ dandandandan lọ́jọ́ yẹn, kó sanwó orí tó ti ń jẹ, kò sówó lọ́wọ́ gbogbo wọn. Jésù sọ fún Pétérù, ìwọ apẹja nìwọ, lọ ju ìkọ̀ sódò. Kì í ṣe àwọn o, ṣe àwọn pé tán bá ju àwọn sódò, ẹja púpọ̀ náà fẹ́ kó. Rárá, Jésù ní kó lọ ju ìkọ̀
ikọ̀ yẹn húùkù ẹyẹ kan báyìí ló máa wà lórí okùn, ó ní kó lọ jù sódò, ó ní ẹja tó bá ti gbé, ó ní kó gbé jáde, ó ní kán la inú ẹ̀, ó ní wọ́n á bá owó nínú ẹ̀. Pétérù ṣe bẹ́ẹ̀, ó ju ikọ̀ sódò, ó gbé ẹja, wọ́n gbẹ́ja síta, wọ́n dẹ̀ lanú ẹ̀, wọ́n dẹ̀ bá owó nínú ẹ̀. Owó tán bá nínú ẹ̀ yẹn, Jésù ní ó yá kán fi san gbogbo gbèsè owó orí tán ti jẹ, wọ́n dẹ̀ fi san. Kí nìyẹn? Ṣé onímájìkì ni Jésù ni àbí babaláwo? Kí la fẹ́ sọ sí? Wá, tí babaláwo bá gba Jésù, tí babaláwo náà mọ̀ pé Jésù ní ọ̀nà sí ọ̀run, tó dẹ̀ gba Jésù, tó dẹ̀ ṣe bí Jésù, tó da Christian, tó da born again, á rí ọ̀run wọ̀. Ọlọ́run á dẹ̀ máa dáhùn àdúrà ẹ̀, nítorí pé àṣẹ Ọlọ́run ní kíní yẹn, ó dẹ̀ sì ń ṣẹ́dẹ̀ ní. Tí wọ́n bá ṣe irú ẹ̀ ní ìsìn báyìí, tán mú ẹja sílẹ̀, tán gé, tán gbàdúrà sí, tán ní kéèyàn jẹ, téèyàn bẹ̀rẹ̀ sí rówó, wọ́n á ló ṣẹ́ṣó, wọ́n á ní tèṣù ni. But Jésù ṣe níbẹ̀ yẹn, kí la rí sọ sí? But àwọn bàbá wa nínú ẹ̀sìn wa máa tàn wá. Àmọ́ àṣẹ Ọlọ́run, wọ́n divert wa kúrò ní àṣẹ Ọlọ́run pátápátá. Wọ́n jẹ́ kéṣù ráyè máa fọwọ́ kan kádàrá wa, wọ́n jẹ́ kéṣù ráyè máa fọwọ́ bo ògo wa, àwa wà lábẹ́ ìpọ́njú. Kò dẹ̀ sí ohun tó ń fọwọ́ bo ògo ènìyàn tí ò jẹ́ kéèyàn rógolo, òun ni èṣù àti àwọn ọmọ ogun ẹ̀.